àwọn àlùfáà wa pátá látòrí bàbá wa fa Tajul Adabi. rahimahullahu ta'ala. ìpìlẹ̀ oríire tiwa nù ni. insha Allah. ìpìlẹ̀ tó ṣe é ṣe fáàrí. la ilaha illallah. bí àfa kò ní kàfá níyà fákàrà. كفاني فكر أنني أدبية كفاني فكر كنت من أدبية كفاني فكر كنت من أدبيتي بأيدي كمال الدين مسوى المؤدب 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 الحمد لله الحمد لله رحمه الله رحمه الله الحمد لله الحمد لله أولئك آبائي أولئك آبائي ما شاء الله لن ترى لي مثيلهم أولئك آبائي لن ترى لي مثيلهم أم الأصفياء الأتقياء أولئك آبائي لن ترى لي مثيلهم لن أعرف النسب والنفي والاستقبال لن ترى لي مثيلهم بنت صوي جامي أم الأصفياء أم الأصفياء لن ترى لي أولئك آبائي لن ترى لي مثيلهم أم الأصفياء الأفاضل أم الأشفياء الأتقياء الأفاضل فمنه اللبيب تاجنا وكمالنا فمنه اللبيب تاجنا كمالنا. bàbá ti fi hàn wá pé tí gbogbo ibi tẹ́ bá wà láyé ẹ lọ fọkàn yín balẹ̀. Inshallah. alájàgbà sọ wọ́n ní wọ́n sọ fáwọn dájú pé ọmọ kéwù mi o ọmọ kéwù mi kọ́ ọmọ kéwù mi tó lè ṣe déédéé rẹ̀ ó dìgbà tó bá di àádọ́rin. èmi sì ẹ sọ pé alhamdulilayi. alhamdulilayi. èmi sì ipò kẹta là wá wà. Inshallah. alájàgbà kéwù lọ́dọ̀ àfàgbà. bàbá wo ní yẹgi kí ó lọ́dọ̀ bàbá ló mọ́ta tí ń jẹ́ ọmọ kéwù alájí àgbà àwa náà wá kí ó lọ́dọ̀ oníyẹgi ó di mọ́tàbà kí lónìí ẹni tó bá tó kí lọ́dọ̀ tèmi ó di kẹrin kàmọ́ wá kà lọ bí olùgbà tó bá pé 80 lọ́mọ kéwù mi ó mọ àlùbáríkà rí ó mọ sí déédéé tí wọ́n. fàbínú labibu tajuna wa kamaluna alhamdulillah wa adamuna
bẹ́ẹ̀ni. شيخ الكريم الحلاحل ما شاء الله. وآدمنا شيخ الكريم الحلاحل. أما أنت اليوم لا يومين أفاق بعدين جبه. ما شاء الله. تاج الأدبي. ó kẹ̀yẹ́ ọ̀rọ̀ wọn kọ́ la wá sọ abáníká dúró lórí ọ̀rọ̀ àfàgbà a sì ní sọ mí mọ́. Masha Allah. àfàlùbáríkà àfàgbà bẹ́ẹ̀ lọ oríire wọn lọ́mọdé ó dorí ibú láíláí. Amina. bàbá wa alájí àgbà ọlọ́mọba wa sàlékò kẹ́gun wọn. Amina. bàbá wa bàbá alágége. Wa Yusufuna bàbá wa kẹ́wọn. lal abwaji hum junuduna. bàbá alágbàjì nìyẹn àwọn náà. fari umi furu ishe. ومن تاجنا للمؤمنين الأماثل. àwọn náà tún jọ ọmọ kéwú fàáfàá gbà. ومن تاجنا للمؤمنين الأماثل. ọ̀dọ̀ tájìlì mọ́mìn bàbá zakari yahu pé nílé bákínní lọ́mọdá làwọn ti kéwú. gbogbo zumratul mọ́mìn pátápátá. sùnmọ́ tó bá dì náà ìgbàdà bí yà kọ́ ló ọmọ àlẹ́ sùnmọ́ tó wọ́n mi nìyẹn. àbọ̀mọdé ń ṣe. tó bá lóun yẹn sàdà bí yà àlọ́mọ àlẹ́ wọ́n pe lọ́mọdé ṣe ọmọdé wá ń ṣe irú ọmọdé wo nù ni kò máa fà rẹ ni. gbogbo ibi tí sùnmọ́ ìgbà wà láyé gbogbo ibi tí wọ́n wà láyé ọmọ kéwù tájì làdábì ni wọn. wa Yusufuna dhal abwaji hum junuduna. àlùbáríkà àfàgbàlẹ̀ dára wọn ni. wa min tajina lil mu'minina al amathilu. àwọn kéwù látara ọ̀rọ̀ tájùlì mọ́mìn. al amathilu. àwọn ẹni ẹ̀ sálọ́dọ̀ ọlọ́run. murabbi wa shaykhi Mustafa na oniyagi. máa ń kí ọlọ́run bí ti jẹ́jà mọ́ mi. murabbi àfa tèmi nù. wa shaykhi Mustafa na oniyagi. àfa tèmi nù ẹ̀sà ọlọ́run. waliyu ilahil arshi hum faliwasailu. waliyu ilahil arshi hum faliwasailu. bàbá yẹn tán sára àfàgbà púpọ̀. Masha Allah. níjọ́ tẹ́lẹ̀ wọ́n ti bà mí ọjọ́ kan ṣoṣo ni. àwọn akutọ́nu àwọn àdèmí mọ́jọ́ torí abádé sísẹ́mù àfáwà abádé ìlú kan àfáwà ìjì ara mo sọ wá sí tí mo ṣe mọ́jú yìí náà. òye à ń bẹ lóní páànù ní gbogbo alẹ́ àná nsọ mbẹ wọn sọ̀rọ̀ àfa mi nínú àfa àti ìjì ara mu rárá wọn èfẹ kára mú rẹ kọjá wọn ju àwọn rárá oníyàgì ni. bàbá wa débi kan wọn àfa ló dàkún jáde náà káwá bi tá a ti máa jẹun torí bí ipa fa wa jáwá bi tá a ti máa àwa lóúnjẹ tó dáa lọ tá a náwó wá sí wọn bàbá wa dé àwọn tá a wá báyìí wọn lè má làgbà ni wọn fi fún wa lóúnjẹ nítorí bá gbé wa àlà àti jẹun àfọwọ́kàn díẹ̀ a sì lọ gẹ́gẹ́ bí sísítẹ́mù àfa wa wọn wà ní wọ́n tọ́ tẹ́lẹ̀ wọn náà jẹun dáadáa o jẹun dáadáa o ọba dáadáa àwa darí wọlé owó tán bá owó àfa wa sì máa ń sìn lọ ibì kan èmi ni wọn kó dání sápò ọjọ́ náà àwọn fẹ́ jẹ ní àjàṣẹ́ èpo kan àjàṣẹ́ kútọ́nu wọ́n fẹ́ jẹ imam alájí àgbà náà wàá pè kó wá wé láwàdí fún wọn sì wá sí mbẹ bàbá òun wá lé lọ. wọ́n wá rà fún àwọn àbáwo ní ẹgí pé ká lọ bẹ̀ wọ́n wá tẹ̀lé wọn. dèédé gbà tá a dé sọ́hún ọ̀rọ̀ pọ̀ lójú ọ̀nà ká tó débẹ̀ dèédé àsìkò tán wé láwàdí gangan la dé ojú agbo báyìí ti ń wọ àjàṣẹ́ báyìí tọ́lọ́ ń pọ́n wálé púpọ̀. àgbẹ̀ mọ́tò sí ní ìdarí apàdé ẹ̀ lọ́nà ni gbogbo ẹ̀yin afá ẹ̀dákun ọmọ kí ó tán bá fún yẹn ṣe dáadáa pẹ̀lú wọn torí ọ̀la.